A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ alámòjútó ọkọ̀ ojú pópó ní ìpínlẹ̀ Èkó Lagos State Traffic Management Authority LASTMA ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òṣìṣẹ́ 5 ni wọ́n ti júwe ilé fún nígbà tí àwọn 2 gba ìkìlọ̀ lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ lẹ́nu iṣẹ́. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro LASTMA Adébáyọ̀ Taofeek ni wọ́n ti ṣe àfihàn yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, wọ́n ní àjọ Civil Service Commission bu ọwọ́ lu ìgbésẹ̀ tí àjọ LASTMA gbé lórí ẹ̀sùn àwọn òṣìṣẹ́ LASTMA 7 tí wọ́n ṣe àṣemáṣe níbi ìpàdé tí ó wáyé ní ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2023. Taofeek ní bí àwọn òṣìṣẹ́ 5 ṣe gba ìwé gbélé fún ìwà ìbàjẹ́ ni àwọn 2 gba ìwé ìkìlọ̀ lórí bí wọ́n ṣe kọ̀ láti wá sí ibi iṣẹ́ láì gba àṣẹ. Ó ní ìrírí ará ìlú àti èyí tí ó dára àti èyí tí kò dára yóò ran àwọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀rí láti lè ṣe àtúnṣe kí àjọ LASTMA lè ní ìlọsíwájú. Ó wáá rọ àwọn awakọ̀ láti máa fi gbogbo ìgbà pa òfin ìrìnnà mọ́ kí wọ́n má bàa fojú winá òfin gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọọ́lẹ̀. Bákan náà ni Taofeek sọ wípé ẹ̀sùn lórí àwọn òṣìṣẹ́ LASTMA 14 tó kù tí wọ́n ṣe àṣemáṣe ṣì ń gba àyẹ̀wò lọ́wọ́ bí wọ́n ti pèsè oríṣiríṣi ọ̀nà tí àwọn ará ìlú lè gbà láti fi ṣe ẹ̀sùn fún ìgbésẹ̀ oníkánmọ́nkánmọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti ṣe ẹ̀sùn wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà kò ṣiṣẹ́ lórí àṣìṣe àdó olóró sí abúlé Túndúnbírí bí ó ti ké sí ilé ìgbìmọ̀ kí wọ́n rí i dájú wípé àwọn tí orí kó yọ rí ìdájọ́ òdodo gbà. Gómìnà fèsì sí gbólóhùn igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ Sínátọ̀ Barau Jibrin tí ó ṣaṣojú ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio níbi àbẹ̀wò ìbánikẹ́dùn sí ilé Kashim Ibrahim lánàá ní ìpínlẹ̀ Kaduna. Gómìnà Sani wá sọ àsọdájú wípé ìjọba ìpínlẹ̀ Kaduna yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ẹ̀ṣọ́ aláàbò bí ó ti rọ̀ wọ́n kí wọ́n jára mọ́ṣẹ́ lórí ìwádìí àṣìṣe àdó olóró sí Túndúnbírí láti ọ̀dọ̀ àwọn ológun, kí wọ́n fi ẹni tí ó ṣe àṣìṣe yìí jófin, kí wọ́n sì rí i dájú wípé irúfẹ́ àṣìṣe yìí kò wáyé mọ́ lórílẹ̀‐èdè. Nígbà tí ó ń fèsì, Jibril ní ilé ìgbìmọ̀ ti kó owó oṣù wọn jọ papọ̀ fún abúlé Túndúnbírí bí ó ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àṣìṣe àdó olóró. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ará ìlú Ismail Mudashiru ní Sínátọ̀ Barau ti sọ wípé àwọn yóò fi owó yìí ránṣẹ́ sí gómìnà láti pín fún àwọn tí ó fara kááṣá ìjàmbá. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run tẹ́ àwọn tí ó pàdánù ẹ̀mí wọn sáfẹ́fẹ́ rere, kí ó ṣe ìwòsàn kíákíá fún àwọn tó fara ṣèṣe. Ó ní ilé ìgbìmọ̀ ń kàn sí ààrẹ orílẹ̀-èdè. Ìjàmbá yìí sì ti fa ìpòrúurú ọkàn fún un bí ó ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ìjàmbá ọ̀hún. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú Labour ti rọ ìjọba àpapọ̀ kí wọ́n kéde orúkọ gbogbo àwọn tí ó dolóògbé sínú ìjàmbá àṣìṣe àdó olóró ní abúlé Túndúnbírí, kí wọ́n sì rí i dájú wípé wọ́n pèsè ìtura fún àwọn tí ó fara ṣèṣe lọ́nà tí ó wuyì. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro ẹgbẹ́ Obiora Ifo ni wọ́n ti pè fún ìgbésẹ̀ yìí ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé wípé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìjàmbá ti wáyé ní abúlé Túndúnbírí níbi tí àwọn mùsùlùmí ti péjọ fún ayẹyẹ ọjọ́ ìbí Muhammad tí ó yọrí sí ikú èèyàn tí ó fẹ́ẹ̀ tó 150. Wọ́n ní jújù àdó olóró sí ọ̀pọ̀ ènìyàn láì rí àrídájú wípé àwọn tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí yìí kò jẹ́ ìtẹ́wọ́gbà, bí wọ́n ti ṣe ìkìlọ̀ sí iléeṣẹ́ ológun yálà orí ilẹ̀ tàbí òfurufú láti rí i dájú wípé irúfẹ́ ìgbésẹ̀ tí ó lè panirun bẹ́ẹ̀ kò wáyé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń bójútó ẹ̀tọ́ ọrọ̀ ajé Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti rọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ epo Nigerian National Petroleum Company Limited (NNPCL) Mele Kókó Kyari láti ṣe ìkéde iye bárẹ́ẹ̀lì epo
tí orílẹ̀-èdè Nàìjíríà ń pèsè tí wọ́n ń kó lọ sí òkè òkun lójúmọ́ àti owó tó ń wọlé láti ìgbà tí ìjọba ti yọ ìrànwọ́ epo nínú oṣù karùn-ún ọdún 2023. Serap ní kí Kyari sọ iye tí wọ́n rí àti iye tí wọ́n ti fi sínú àpò ìjọba láti ìgbà tí wọ́n ti yọ ìrànwọ́ epo. Àjọ yìí ní kí wọ́n sọ lẹ́kùn-ún-rẹ́rẹ́ sísan tírílíọ̀nù 11 náírà owó ìrànwọ́ epo kí wọ́n sì ṣe àwáwí lórí bí wọ́n ti kọ̀ láti san owó tí wọ́n rí lórí epo sí àpò ìjọba. Ọ̀sẹ̀ tí ó kọjá ní gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Sanusi Lamido Sanusi ṣe ẹ̀sùn wípé NNPCL kọ̀ láti san owó tó tó owó sí àpò ìjọba pẹ̀lú wípé wọ́n ti yọ ìrànwọ́ epo. Ó ní níbo ni owó ọ̀hún wà? Nínú lẹ́tà ní òpin ọ̀sẹ̀ tí igbákejì adarí Serap Kọ́láwọlé Olúwadáre buọwọ́ lù ni wọ́n ti sọ wípé àwọn ará ìlú ní ẹ̀tọ́ láti mọ gbogbo ìbéèrè tí àwọn ń béèrè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Alákòóso ìjọ ìràpadà The Redeemed Christian Church of God, Pásítọ̀ Enoch Adébóyè ti ṣàlàyé bí wọ́n ṣe fẹ́ kí ikú wọn rí. Pásítọ̀ ṣe àfihàn yìí níbi ìsìn ẹ̀mí mímọ́ ọlọ́dọọdún tí ó wá sópin lánàá ní ilẹ̀ Ìpàgọ́, ìpínlẹ̀ Ògùn, wípé àwọn fẹ́ kí ikú wọn rí bíi ti àbúrò bàbá àwọn kan. Adébóyè ní àwọn kan ti ní i lọ́kàn wípé ènìyàn gbọ́dọ̀ ṣàárẹ̀ kí ó tó di olóògbé kí ó sì wọ ìjọba ọ̀run. Wọ́n ní kò pọn dandan kí ènìyàn ṣàárẹ̀ kí ó tó lọ sọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alákòóso, wọ́n ṣàlàyé bí àbúrò bàbá wọn yìí ti jí ní òwúrọ̀ ọjọ́ ìsinmi ìdúpẹ́. Wọ́n lọ jọ́sìn, padà wálé, ìyàwó gbé oúnjẹ díẹ̀ fún wọn jẹ kí ó tó wọ ilé ìdáná lọ gún iyán. Ẹnu iyán gúngún ni ìyàwó wà ní ọkọ wọ ilé ìgbọ̀nsẹ̀. Lẹ́yìn tí ìyàwó gúnyán tán, wọ́n kan ilẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀. Nígbà tí wọ́n ṣí ilẹ̀kùn ìgbọ̀nsẹ̀ ni wọ́n rí i wípé bàbá ti relé láì ṣàárẹ̀, láìsí ìrora. Adébóyè ní bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àwọn náà fẹ́ relé ní ọjọ́ ìsinmi lẹ́yìn ìgbáládùn iyán funfun báláú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shaibu ti sọ wípé òun kò sí nínú eré ìje pẹ̀lú gómìnà Godwin Obaseki. Gbólóhùn yìí wáyé lẹ́yìn ìpinnu gómìnà láti san owó ilé ìwòsàn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù àti òṣìṣẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nigerian Premier League àti Sunshine Stars Football Club of Akure tí àwọn adigunjalè ṣe ìkọlù sí lójúnà Ọ̀rẹ̀ sí Benin nígbà tí wọ́n rìnrìn àjò lọ ìlú Benin, ìpínlẹ̀ Edo, fún ìdíje tako Bendel Insurance. Àwọn adigunjalè yìí yìnbọn fún ẹnìkan láàrin wọn bí ìbẹ̀rùbojo ṣe bá àwọn yòókù. Shaibu ṣe ìbẹ̀wò sí wọn ní ilé ìwòsàn, ó sì jẹ́jẹ̀ẹ́ láti san gbogbo owó ilé ìwòsàn àwọn tí wọ́n fara kááṣá nínú ìkọlù. Bákan náà ni Obaseki náà jẹ́jẹ̀ẹ́ láti san gbogbo owó ilé ìwòsàn. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, Shaibu ní òun kò san owó ilé ìwòsàn àwọn agbábọ́ọ̀lù àti òṣìṣẹ́ wọn yìí mọ́. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà fún Shaibu, Ebomhiana Musa, tí ó jáde nírọ̀lẹ́ àná, ni Shaibu ti ṣàlàyé wípé níwọ̀nba ìgbà tí gómìnà ti jẹ́jẹ̀ẹ́ láti san owó ilé ìwòsàn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí, òun ti jọ̀wọ́ ìgbésẹ̀ owó sísan nítorí àwọn kò jọ sí nínú eré ìje. Obaseki àti Shaibu ò jọ kòólà láti bí ọjọ́ mẹ́ta pẹ̀lú wípé wọ́n ní àwọn ti parí ìjà. Láàárín ẹ̀ ni Shaibu fi èròǹgbà rẹ̀ hàn fáráyé wípé òun fẹ́ du ipò gómìnà, ṣùgbọ́n Obaseki ní ìyẹn kù sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ti ṣekú pa àwọn kan ní ilé ijó ní ìpínlẹ̀ Anambra. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá ní Porsche Night Club ní Ọ̀bà, ìjọba ìbílẹ̀ Àríwá Idemili ní ìpínlẹ̀ Anambra. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chukwuemeka Ezefumamba ni ó sọ fún akọ̀ròyìn wípé àwọn agbébọn yìí wá láti wá jí ẹni tí ó ní ilé ijó yìí gbé, ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ ilé ijó kò fún wọn láàyè. Ìdí nìyí tí àwọn agbébọn fi ń yìnbọn
lákọlákọ tí wọ́n fi pa ọ̀pọ̀ ènìyàn. Bákan náà ni a gbọ́ wípé wọ́n gé orí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ yìí nítorí kò fún wọn láàyè àti gbé olùdásílẹ̀ ilé ijó. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ DSP Tochukwu Ikenga kò tíì lè fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n ó ṣèlérí àti ṣe ìwádìí kí ó sì jábọ̀ padà fún akọ̀ròyìn. Bí a kò bá gbàgbé wípé oṣù mélòó kan sẹ́yìn ni àwọn agbébọn ṣe ìkọlù sí onílé ìtura kan tí ó tún jẹ́ babaláwo Akwa Okuko ní agbègbè yìí kan náà. Gbẹ̀yìngbẹ́yín ni ó jẹ́wọ́ wípé òun jọ̀wọ́ ara òun fún àwọn ajínigbé kí wọ́n má bàa pa èèyàn sí òun lọ́rùn. A gbọ́ wípé 400 mílíọ̀nù ni ó fi gbára lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká ajìjàǹgbara eléwì akọ̀tàn àti òṣèré ilẹ̀ Yorùbá Alhaji Ọlánrewájú Adépọ̀jù ti di olóògbé. Bàbá tí gbogbo ènìyàn mọ̀ sí Lánrewájú Adépọ̀jù yìí kú sí ilé rẹ̀ tí ó wà ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin aago 7 ìrọ̀lẹ́ àná lẹ́ni ọdún 81. Kí ó tó di olóògbé, Adépọ̀jù ni ààrẹ aláṣà ti ilẹ̀ Ìbàdàn. Ọ̀kan nínú àwọn ọmọ olóògbé Adéjàre Adépọ̀jù ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde. Ó ní bàbá ti lọ sinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ àná fún orílẹ̀-èdè Sierra Leone Ernest Bai Koroma ni wọ́n ti fi sí àhámọ́ nínú ilé rẹ̀ house arrest. Ìjọba ló sọ eléyìí lẹ́yìn tí wọ́n bi í ní ìbéèrè lórí ohun tí ó pè ní ìgbìyànjú àti gbàjọba ní ìparí oṣù Kọkànlá. Ọ́fíìsì ààrẹ àná tí ó darí ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà láti ọdún 2007 sí 2018 ti sọ wípé wọn kò fi sí àhámọ́ nínú ilé. Mínísítà fún ìròyìn Chano Ba sọ wípé Koroma, tí ọlọ́pàá kọ́kọ́ mú wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ni wọ́n tún béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ pẹ̀lú gbèdéke wípé ó gbọ́dọ̀ dúró sínú ilé. Wọ́n ní kò lè jáde láì gba àṣẹ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá rìpẹ́tọ̀. Bákan náà ni wọn kò fún un ní àǹfààní láti rí ju ẹbí mẹ́ta àti ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ mẹ́ta lọ. Koroma ni wọ́n ránṣẹ́ sí láti farahàn ní iléeṣẹ́ ọlọ́pàá ní Freetown lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ pẹ̀lú ẹ̀sùn ìkọlù tí ó wáyé ní ìparí oṣù tí ó kọjá. Àwọn tí ó dìhámọ́ra ogun ni wọ́n ya wọ ibi ìkóhun ìjà sí, bárékè 2, ọgbà ẹ̀wọ̀n 2 àti àgọ́ ọlọ́pàá 2 bí wọ́n ti fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ 26 oṣù Kọkànlá. Ìjà yìí yọrí sí ikú ènìyàn 21. Láti ìgbà náà ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ènìyàn 71. Láti ọdún 2020 ni ìdìtẹ̀gbàjọba ti ń wáyé ní ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà tí àwọn ológun sì ń gbàjọba ní orílẹ̀-èdè bíi Mali, Burkina Faso, Niger àti Guinea. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.